أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون. اللهم ربنا لك الحمد بما خلقتنا ولك الحمد بما رزقتنا ولك الحمد بما هديتنا ولك الحمد بما أنقذتنا ولك الحمد بما فرجت عنا ولك الحمد بالقرآن ولك الحمد بالأهل والمال والمعافاة كبت عدونا وبسطت رزقنا وأظهرت أمننا وجمعت فرقتنا وأحسنت معافاتنا ومن كل ما سألناك ربنا أعطيتنا فلك الحمد على ذلك حمدا كثيرا. لك الحمد بكل نعمة أنعمت بها علينا في قديم أو حديث أو سر أو علانية أو خاصة أو عامة أو حي أو ميت أو شاهد أو غائب. لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. lẹ́yìn tá a dá ọpẹ́ fún Ọlọ́run tá a kí Ọlọ́run lẹ́yìn tá a tọrọ kí Ọlọ́run àti gẹ́ Ọlọ́run fanabi Muhammadu àtàwọn ànábì Ọlọ́run atọrọ àṣẹkùbọ̀ kẹ́ àti gẹ́ Ọlọ́run ọba kó bá gbogbo àwọn àáfàá wa àwọn òbí wa kó bá gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin táwọn wúra wa gbọ́ra wa ní dédé àkókò yìí. akíra wa kú òǹgbẹ akíra wa kú ọdún Ramadan ibi tọ́lọ́run ní kárí oṣù náà bá délé ní adúpẹ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run jẹ́ àròpin oṣù náà, Ọlọ́run jẹ́ àgbà ọ̀pọ̀ Ramadan láyé. akíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. kéwútà ń tọ̀ lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú suratu Hud àsinmi lánàá níbi àyà 114 ibi tọ́lọ́run ti ní wa qimi salata tarafayn nahari wa zulafan minal layl innal hasanati yudhhibna sayyi'ati dhalika dhikra lidhakirin. Ọlọ́run sọ pàtàkì ìrun fún gbogbo àwa ìjọ Muhammadu. Ó pa Ànábì láṣẹ ń pè wa qimi salata máa kírun rẹ tarafayn nahari lórígun ọ̀sán méjèèjì. orígun kínní tó bẹ̀rẹ̀ ọ̀sán òun làṣùbà nígbà tí ilẹ̀ máa mọ́ tákọ́kọ́ oòrùn àbí ká sọ pé tálùfájàrí máa yọ tá a sọ pé a bẹ̀rẹ̀ ọjọ́ tuntun. tọ́ráfù awwalu mina nahar igun àkọ́kọ́ nínú ọ̀sán nù. àtọ́ráfù thani
igun kejì tọ́kàngun ọ̀sán níbi tí ọ̀sán parí sí ìrun tó bọ́ sásìkò náà ni ìrun àlásàrì. láti bẹ̀ láti yà lọ nígbà tá à ń júwe kí ni tọ̀ràfáyì nahar tá a sì ń júwe zulafa mina layl abára sọ̀rọ̀ díẹ̀ atọ́kéwú nípa ìbátan tí ń bẹ láàrin ìrun zuri àti ìrun asr àti ìbátan tí ń bẹ láàrin ìrun maghrib àti ìrun isha. ọjà sọ pé àwọn ìrun wọ̀nyẹn wọ́n bára wọn tán nípa àsìkò. ìrun zuri àti ìrun alásàrì wọ́n jọ pín àkókò mara wọn lọ́wọ́, èyí tó jẹ́ sí pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí oòrùn bá ti yẹ àtàrí tásìkò zuri bẹ̀rẹ̀ tá a bá ti ka araka mẹ́rin lẹ́yìn ìgbà náà pé aka araka mẹ́rin tó jẹ́ ti zuri pé dédé àkókò yìí tó kírun raka mẹ́rin, raka tí ó bá lé tí ó jẹ́ karùn-ún lẹ́yìn ìgbà náà àkókò alásàrì ti wọlé. láti ìgbà tí oòrùn ti yàtàrí ta kírun zuri ta ṣe ta sálámà raka mẹ́rẹ̀ẹ̀rin pé asálámà lọ́tún asálámà ló sì ń pa asálámà run zuri láti lè kí asiri fún àwọn tí wọ́n bá jẹ́ ahlul a'dhari wa darurat, àwọn tí wọ́n bá ní uziri nínú ṣẹ̀rí Ọlọ́run tí wọ́n dẹ̀ ní làlúrí. kìí ṣe ní ordinary person ni ó kàn sọ pé mo fẹ́ kírun asiri lágo kan ọ̀sán àbí lágo méjì ọ̀sán Nigerian time o. ẹni tó bá ní làlúrí bí aṣèrìn àjò tó fẹ́ dànù papọ̀ tọ́tọ́ fún nínú ṣẹ̀rí àkọ́dá ìrun papọ̀. tásìkò zuri bá ti bẹ̀rẹ̀ àsìkò zuri bẹ̀rẹ̀ nígbà tó bá ti sálámà run zuri tásìkò bá àsìkò tó lé yẹn láti gbà wọn ni àsìkò asiri tiẹ̀ ti wọlé ló ti lè kí asiri. àbí obìnrin tí menstruation rẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ aago 3 ọ̀sán gbogbo ìgbà tí yóò bá dá ìrun padà ìrun asiri náà wà nù tí ó dá padà nítorí àsìkò asiri náà ti wọlé òun àti zuri wọn jọ wọlé. ìgbà tí ó bá dẹ̀ jáde náà bóyá ó fẹ́ mára bí aago 5 rọ̀lẹ́, ìyẹn la fi béèrè lọ́wọ́ ara wa lánàá pé ó mára lọ́wọ́ aago 5 rọ̀lẹ́ ṣé zuri sì wà ń ta bí ò sí ń ta, zuri sì wà ń ta. ìyẹn ló lálàáfíà jù nínú ọ̀rọ̀ àwọn mímọ̀. the same thing náà ló apply lórí maghrib àti isha, àwọn méjèèjì náà jọ yára wọn ní àkókò bẹ́ẹ̀ tílẹ̀ fi mọ́ tí ó fi ku àkókò tó yẹ pé àfi kí ó jẹ́ pé ṣáì nìkan lẹ lè kí kò sáǹfààní fún yín àti kí maghrib àti isha papọ̀ mọ́. tí ìyẹn tí alifájàrí bá ku rákà kan péré lẹ lè yẹn tí alifájàrí ó fi yọ ìrun ṣáì nìkan ló lákòókò. àwọn báyìí sí pé bí ó sì kú bí rákà 5 kálífàjàrí ó tó yọ ìrun magribi náà sì ń bá a pín táìmù lọ́wọ́. bẹ́ẹ̀ ni tí menstruation bá bẹ̀rẹ̀ fún obìnrin láti ọwọ́ bí ká sọ pé 9 alẹ́ ní Nigerian time àbí 10 alẹ́ ìrun magribi ó ti ṣe dandan, ìrun ìṣáì náà ti ṣe dandan lé lérí, yóò máa dá méjèèjì padà. ibi tí a tún wá fẹ́ kó tó di pa mẹ́nu kúrò níbi eléyìí ò ká yàn kankan torí lánàá tá à ń sọ àwọn kinní wọ̀nyí Ọlọ́run ní kó fo ẹ̀mí mi nígbà tí mo béèrè náà pé ta ló lè dáhùn. ọ̀nà tí mo gbà béèrè náà ni pé ọ̀nà wo ló dáa jù. àníyàn mi ni pé màá padà ṣàlàyé pé àwọn tí wọ́n bá ń gbé gba ọ̀nà míì tó yàtọ̀ sọ́nà tá a sọ lánàá tá a sọ pé zuri àti asiri ló gbọdọ̀ san ni pé àwọn náà ó possible kí wọ́n correct àmọ́ Ọlọ́run padà ní kó fo ẹ̀mí mi. òun làwọn tán mú ìdáhùn wáyé pé ìrun asiri ni yóò fi bẹ̀rẹ̀. ìyẹn obìnrin tó bá mára ní déédéé 5 PM Nigerian time tá a béèrè lánàá pé tó bá mára ó ti wẹ̀ ó ti dájú pé menstruation òun ti tán, ìrun wo ni ó fi bẹ̀rẹ̀ 5 PM Nigerian time. so àwọn kan ní asiri sì wà ń ta asiri ni ó fi bẹ̀rẹ̀, àwọn kan ní magribi ni ó fi bẹ̀rẹ̀, àwọn kan ní ìrun zuri ni ó fi bẹ̀rẹ̀, kódà ara àwọn tó sọ pé ìrun àsùbá ni ó fi bẹ̀rẹ̀. àwa sọ pé ìrun zuri ló correct àṣà àwọn àlàyé lórí ẹ̀. ṣé ara àwọn tán ní asiri ni kì í ṣe pé àwọn náà ò rí wí wípé zuri ti kọjá asiri ló kù ń ta. àwọn náà rí wí níwọ̀nba níbàámu pẹ̀lú ọ̀rọ̀ Abu Hanifa, school of thought ńláńlá kan àfa àgbà abẹ là ń pè ní Abu Hanifa, school of thought rẹ̀ là ń pè ní Hanafiya. mo rò pé school of thought tó tóbi jù tó ní follower jù nínú Islam náà nìyẹn, school of thought Abu Hanifa. gbogbo Pakistani àbí ká sọ pé ọ̀pọ̀lọpọ̀ Pakistan Hanafiya ni wọ́n ń bẹ̀, school of thought Abu Hanifa ni wọ́n fi ń ṣe ẹ̀sìn bẹ̀. àwọn apá kan nílẹ̀ India náà bẹ́ẹ̀ ni àwọn ilẹ̀ Russia, Afghanistan, àwọn Uzbekistan, gbogbo àwọn stan nìyẹn tó fi wá dórí Turkey tó fi dórí Cyprus, gbogbo wọn Hanafiya ni wọ́n níbẹ̀. ilẹ̀ àwọn Hanafu ló fi jẹ́ pé àwọn tóbi jù, àwọn ni wọ́n pọ̀ jù. ní Syria mara àwọn kan náà wọ́n pọ̀ níbẹ̀ tó yẹ pé
Hanafi ni wọ́n bẹ̀ ọlọ́mọ sábà kẹ́ Abu Hanifa opinion tiẹ̀ ní pé no irun kankan bá irun mi share time kò sí ti ń jẹ́ pé irun kan bá irun share time Ọlọ́run inna salata kanat ala al-mu'minina kitaban mawquta a ṣe irun lánàá yẹn fún gbogbo mùmíní adẹ̀tí fàkókò irun kọ̀ọ̀kan fún tiẹ̀ so irun kọ̀ọ̀kan ò lè bára wọn share time so zuri a parí kí asiri ò tó bẹ̀rẹ̀ tásìrì bá dẹ̀ ti bẹ̀rẹ̀ òun náà lákòókò tí parí ẹni tí menstruation rẹ̀ bá wá parí lákòókò tó ẹ́sìn asiri ló wà ń ta zuri ti kọjá kò nídìí àti dá zuri padà so òun dẹ̀ lópinion pé àyè da irun papọ̀ pé káwá ní a fẹ́ da zuri papọ̀ àtànsìrì papọ̀ nítorí pé wọ́n jọ ń share time tẹ́ bá ṣe jámù rẹ̀ yọ́yà jẹ́ jámù sórí nǹkan pé jámù sórí tí n bá ní tẹnubọ̀ yẹn òun ni pé yóò dàbí ìgbà pé kó wọn papọ̀ kí zuri ní àsìkò rẹ̀ tó last kí asiri lákọ̀ọ́kọ́ àsìkò rẹ̀ méjèèjì ó wà súnmọ́ra wọn yóò wá dàbí ìgbà pé da méjèèjì papọ̀ sàmọ́ pé wàá da méjèèjì papọ̀ lásìkò kí asiri papọ̀ mọ́ zuri lásìkò zuri àbẹ́ kí zuri papọ̀ mọ́ asiri lásìkò asiri kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ Abu Hanifa so àwọn tán dáhùn asiri lánàá àwọn tí wọ́n fún wa ní dáhùn asiri lánàá from that point of view àwọn náà correct àmọ́ ìtọ́ dáa jù tọ́ lẹ́rìí jù gẹ́gẹ́ bí àdìsí ta sáìtì lánàá àdìsí Abdullahi ibn Abbas Abdurrahman ibn Auf òun ni pé àwọn àkókò wọ̀nyí jọ share time ara wọn ló fa tá Ànábì náà fi máa dá àwọn àrùn yìí papọ̀ ní ẹ̀kọ̀ọ̀kan fún àwọn ìdí tí ó ti níye nínú ṣẹ̀ríà ẹ jẹ́ á mẹ́nu kúrò ńbẹ̀ nítorí tafsiri tá ń bá lọ àyà náà wá tẹ̀síwájú ọlọ́ni innal hasanati yudhibna sayyiati dhalika dhikra lidhakirin gbàtọ́lọ́ ní ká máa kírun ká mójútó irun tá a sì sọ àǹfààní àtàlùbáríkà tí ń bẹ níbi irun fúnra wa irun lànàbí sallallahu alayhi wa sallam tó sọ yìí pé wa amma sujudu fashtahidu fihi du'a gbogbo ẹni tí ń bá ń wá bùkátà ẹ tẹ́tí gbọ́ ẹ gbọ́ àdìsí yìí dáadáa torí yàn mẹ́ni tí ó lò tọ́lọ́wọ́n fi àlùbáríkà lílo rẹ̀ tọ́lọ́wọ́n fún níbẹ̀ nínú àwọn ẹrúsìn Ọlọ́run tó yẹ sí pé àdìsí táǹkà yìí kò lórí kádùá rẹ̀ mọ́gbà oògùn kan ní táwọn èèyàn lò tí wọ́n testify pé àwọn kì í lò kọ́lọ̀ mọ́ tara rẹ̀ gbàdúrà wọn òun ní pé tó bá dórí sujud lórí irun kọ bọ́lọ́wọ́n ọba sọ tó bá ń fẹ́ Ànábì ló sọ bẹ́ẹ̀ pé àmọ́ sujudu fashtahidu fihi du'a tẹ́ bá dórí sùjúdù ẹ múra sádùá gan ẹ sọ tẹ́ bá ń fẹ́ fún Ọlọ́run ọba lórí sùjúdù torí pé Ànábì tún sọ níbòmí pé aqrabu ma yakunu al-abdu min rabbihi aw kama qala fi sùjúdù ìgbà tó ẹrú máa súnmọ́ Ọlọ́run ọba rẹ̀ pẹ́kípẹ́kí jù tíyẹn máa wà ní pẹ́kípẹ́kí Ọlọ́run ọba jù gbà tíyẹn bá wà ní àsìkò fèrè kanlẹ̀ lórí sùjúdù ni ṣe ń pórí irun náà láti ní sùjúdù so ajá sí pé pàtàkì irun gbígbàdúrà tún bẹ́ẹ̀ ọba kírun ọba wà lérí sùjúdù tó ọba bọ́lọ́wọ́n ọba sọ ń bẹ̀ ó rẹ́dí àti fi lé ọ lọ́wọ́ àwọn èèyàn lò dáadáa tí wọ́n sì kọ̀nfàmù ẹ̀ pé àwọn olórí kọ́mọ̀ jẹ́ nítorí ṣètánì máa sá lọ fọ́mọ ènìyàn tó bá ti wà lérí sùjúdù yẹn wọ́n ní kó wọn ó ṣe tí ó lè ṣe gbogbo ìgbà tó bá rí ọmọ ènìyàn tó forí kan lọ fọ́lọ́run inú rẹ̀ máa ń bàjẹ́ ń pé ní tẹ́mi ti torí ẹ̀ dẹni ẹ̀kọ́ dẹni ègbé ni wọ́n wá ṣe lọ́nà rọrùn yìí ìgbà náà wà lẹ́rú mọ́ súnmọ́ Ọlọ́run ọba rẹ̀ pẹ́kípẹ́kí jù nítorí ibi tó níyì tó gba tó lápọ́nlé jù lára rẹ̀ lọ sọ̀kalẹ̀ fún Ọlọ́run ìyẹn pé ó symbolize submission ó symbolize ìgbà fún àti ìjúralẹ̀ fún Ọlọ́run ọba ẹ fi jẹ́ sí pé ìrun gangan fún rẹ̀ nínú ọkọ̀ tí máa jẹ́ nù ṣẹ̀rí Ọlọ́run ní sùjúdù wa àsàjìdátù sajada lillahi sajidatan tábà ní èèyàn kírun fọ́lọ́run ó lọ sajada lillahi sajidatan ó forí balẹ̀ fọ́lọ́run nítorí sùjúdù yẹn gangan náà ni tó tóbi jù nínú gbogbo ọ̀run láti bẹ̀rẹ̀ dé parí Ànábì wa ní sábà ti wà lérí sùjúdù fashtahidu fihi du'a gbèsè tó fẹ́ san mọ́ bọ́lọ́run ọba sọ lérí ó nídìí kọ́ gbọ́ lárúbáwá ó nídìí kọ́ gbọ́ Ọlọ́run gbọ́ Yorùbá ẹni tí ó bá mọ̀ ìpọ́lọ́run gbọ́ Yorùbá èmi fẹ́ sọ fún ọ lẹ́ni ìpọ́lọ́run gbọ́ Yorùbá ọgbọ́ ìgbéra ọgbẹ́ ìbò gbogbo èdè lọ́lọ́run gbọ́ sọ ọkàn ní máa sọ Yorùbá yẹn síta ní ìsọ síta tí ó wàá bá àrùn rẹ jẹ ni tọ́ra àgbọ̀dọ̀ rújọ́ lérí irun àwọn kí àfa àwa táwa gbọ́ lárúbáwá ń kọ́ Yorùbá tó gbọ́ yẹn náà Ọlọ́run gbọ́ Ọlọ́run ò sì gbọ́ lárúbáwá ju Yorùbá lọ táwa ní first language yẹn lárúbáwá second language yẹn borrow language yẹn wá Yorùbá Ọlọ́run gbọ́ bó dédé bọ́lọ̀ ń ṣe gbọ́ lárúbáwá náà lọ́gbọ́ Yorùbá gbogbo ẹ̀ pátápátá èdè kan ni lọ́dọ̀ Ọlọ́run ọba ahọ́n tiwa ló yàtọ̀ lójú ara wa àmọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ahọ́n kan náà èdè kan náà gbogbo wa ń sọ
aba ti wà lérí sùjúdù àdúà àwọn tán mọ rírì sùjúdù ẹ̀rí kí wọ́n máa pẹ́ ń bẹ̀ gbẹ́mbà ti lọ Mẹ́kà lọ ọmọrárí ẹ̀rí kí ẹ bá délẹ̀ lárúbá táwọn lárúbá bá ń kí wọ́n bá dérí sùjúdù kì í yá bí ti máa yá nílẹ̀ Yorùbá tẹ́ forí kan Allah wọ́n bá dérí sùjúdù wọ́n ń ṣàdúà ní kálukú na bùkátà rẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ọlọ́run wa ní innal hasanati gbogbo àwọn dáadáa tẹ́ ẹ bá ń ṣe yudhibina sayyiati dhalika dhikra lidhakirin wọ́n máa pa gbogbo àìdá rẹ̀ nínú rere tọ́lọ́ ń ṣe fáwọn àjọ ànábì Muhammadu ní wípé níjọ́ tá a bá ti rí dáadáa ṣe aṣoríire nítorí pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa Ọlọ́run ó máa parẹ́ látara dáadáa tá a bá ti ń ṣe yóò máa fi dáadáa pa ìdá rẹ̀ nínú àwọn dáadáa ó pọ̀ bẹ́ẹ̀ àwọn iṣẹ́ olóore tá a máa ń ṣe tó yẹ sí pé tá a bá ti ṣe Ọlọ́run máa lò ó fi pa àwọn àìdá wa àti kùdìẹ̀kùdìẹ̀ wa yóò máa fi parẹ́ inú ẹ̀ ní ìrun wákàtí márààrún tàǹkì wà salawatul khams ìrun wákàtí márààrún fún rẹ̀ ẹ̀yìn pọ̀ ọ̀rọ̀ ọ̀run náà lọ́lọ́run sọ pé akimi sọ́láàtà máa kírun ní tọ́ràfáyì nàhárì igun méjì ọ̀sán azulafa mina leili àtàwọn àkókò nínú òru tó bẹ̀rẹ̀ tó súnmọ́ sàn pẹ́kípẹ́kí nítorí innal hasanati àwọn dáadáa wọ̀nyí àkọ́kọ́ dáadáa tẹ́ kọ́kọ́ túnbẹ̀ òun náà nírun tọ́rọ́rọ̀ ọ̀run náà ní sọ innal hasanati àwọn dáadáa wọ̀nyí ìrun yudhibuna sayyiati máa pa ìdá rẹ̀ ni a lè máa yé gbé àlèmọ́ lọ́wọ́n bá sìn ká mọ̀ níbi àkùsí tíyẹn bá jọ rẹ̀ lójú tí ọba tọ́lọ́wọ́n bá fi bí ó kù sí hàn lókù àmọ́ mùmínì ní òdodo yóò mọ àkáǹtì rẹ̀ yóò ní nǹkan pè ní self assessment láti lè mọ bí òun kù sí ojoojúmọ́ dẹ̀ ni yóò mọ criticize rẹ̀ àṣìṣe rẹ̀ ó dẹ̀ pọ̀ gan lójú ara rẹ̀ pé mo láṣìṣe tọ́pọ̀ òun yóò mọ rí rẹ̀ bígbà pé òun lòun ọ̀dá jù ẹni bá wá rí rẹ̀ bẹ́ẹ̀ ní gbogbo ìgbà yóò mọ bí òun kù sí yóò sì mọ pé òun bùkátà sí àforíjì Ọlọ́run ọba so tá a bá tí wọ́n á gbìyànjú gbogbo àwọn iṣẹ́ rere tọ́lọ̀ ní a máa gbìyànjú nínú ẹ̀ nìran wákàtí márààrún wà Ọlọ́run ní yudhibna sayyiati máa lò ó fi pa dúdú bí tẹ́ bá kù sí rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ní tahtariqun máa wù ẹ̀ṣẹ̀ máa wù aná ìwà tí náà máa fi jóyìn máa wù níwà àmọ́ wa idha sallaytumu dhuhra ghasalataha látàárọ̀ lẹ́tì máa bá a bọ̀ bẹ́ẹ̀ ọlọ́jà níyàn wà nù ọjà ó lè máa búra lérí tí ọ̀tọ̀ lórí irọ́ àbí kó máa sọ̀rọ̀ èké àbí kó máa ṣe nǹkan tí ọ̀dà gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá ń ṣe yẹn máa ṣe fa àsìkò zuri ó fi tó àmọ́ tẹ́ ẹ bá sì kírun zuri ghasalataha irun zuri ọ̀dẹ̀ fọ gbogbo ìyípa aná tó ti jó yín lára níbi ẹ̀ṣẹ̀ òun yóò sì fọ́ kúrò anabi ní thumma tahtariqun tẹ́ bá tún sálámà irun zuri tán gẹ́gẹ́ bí ọmọ ènìyàn tún bára yín di àṣìṣe kódà bẹ́ẹ̀ palẹ̀ mọ́ fún tún sì wí ẹnìkan ó bí inú ṣe pé sọ tí ó yẹ kẹ́ sọ àmọ́ idha sallaytumul asra tẹ́ bá ti kírun alásàrì ghasalataha irun alásàrì ó bá tún fọ́ kúrò lára yín thumma tahtariqun tún máa wù ẹ̀ṣẹ̀ tún máa sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ máa kọlu náà iná máa kọlu yín títí tí ó fi dàsíkò magribi wa idha sallaytumul magriba ghasalataha tẹ́ bá kírun magribi irun magribi ó tún fọ́ kúrò lára yín thumma tahtariquna fa tí ó fi kànún ṣáì bẹ́ẹ̀ fa tí ó fi wá kànún àṣùbà bẹ́ẹ̀ so Ọlọ́run gbá àwọn ọ̀run yẹn sáwọn orígun òjọ́ káàkiri nítorí wípé kó lè máa fọ̀ wá mọ́ Ànábì ní sallallahu alayhi wa sallam pé ẹnìkọ̀ọ̀kan nù yín bá ní odò níwájú ilé rẹ̀ tí ń wẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ sídọ̀tí ó kù lára ẹ̀ àwọn sábẹ́ ní kò ní sídọ̀tí lára ẹ̀ Ànábì lápèjúwe ìrun wákàtí márààrún táǹkì nù gbígbà pa à ń wẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ ni kí dọ̀tí má bàa wà lára wa lọ́ọ́ bá Ọlọ́run tó ráwọn àárín àwọn àkókò yìí náà nìyẹn ó kú gbogbo ẹni tí ń kú láyé àárín àwọn àkókò yìí náà ni búwọ náà bá fayé lẹ̀ àárín ìkànnù àwọn àkókò yìí náà ló kù nínú kó jẹ́rùn àṣùbà ló kí gbẹ̀yìn àbí kó jẹ́rùn àyílà ló kí gbẹ̀yìn àbí kó jẹ́rùn àlásàrì ló kí gbẹ̀yìn àbí kó jẹ́rùn magrib àbí kó jẹ́rùn ìṣá ìkànnù àwọn àrùn yìí náà ló kí gbẹ̀yìn lọ bọ́ lọ́hùn so yóò lè jẹ́ sí pé tó bá kí yóò fọ gbogbo ìdọ̀tí ara rẹ mọ́ kó tó lọ bọ́ lọ́hùn ọba nínú tí mo pa àwọn àṣìṣe rẹ tọ́lọ̀ ní innal hasanat àwọn dáadáa tẹ́ bá ń gbáyé ṣe yudhibna sayyiat a máa fi pa àwọn àìdá rẹ ni ó ní ọ̀rọ̀ rẹ kí wọ́n lọ́rọ̀ rẹ lẹ́nu jẹ́ ramadanu ọdún tó lọ lókè kìí ṣe ọdún tó lọ yìí ramadanu 2019 ńlá gbé àwọn mukafiratu zunub àwọn iṣẹ́ tí yẹn lè máa ṣe tọ́lọ́hún fi máa pa àwọn àṣìṣe rẹ̀ ó dín dé ramadanu yẹn tá ń discuss lójoojúmọ́ nìyẹn ìjọ kan mukafiru kan agbé ramadanu ọdún náà kalẹ̀ pé ẹ̀ṣẹ̀ yìí pọ̀ ọlọ́mọṣẹ́ àforíjì wa ẹ jẹ́ àjúwe àwọn nǹkan kéékèèké fáwọn èèyàn tí wọ́n lè máa ṣe lójoojúmọ́ tí ramadanu fi parí tó ẹ pé wọ́n bá ti ń ṣe kọ̀ọ̀kan àdéhùn ń bẹ látọ̀dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ ànábì pé bí wọ́n bá ṣe Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn àwa ń júwe rẹ̀ fún wa tí ramadanu ọdún náà fi parí
àwọn fídíò rẹ̀ tẹ́ bá wo orí péjì wa yìí tẹ́ bá scroll lọ sísàlẹ̀ dáadáa àwọn fídíò rẹ̀ ń bẹ ńbẹ̀ agbé Ramadan ọdún náà kalẹ̀ pé mukafiratu zunubi la fẹ́ bára wa sọ torí bẹ́sẹ̀ bá ṣe ń pọ̀ ń ta sí àgbọ́dọ̀ mọ́ rí gbogbo kíní wọ̀nyẹn nínú tíra kíw ká máa wá dé mọ́nú tíra àgbọ́dọ̀ gbé jáde fara ayé torí pé àbá gbé jáde àwọn èèyàn lọ bọ́lọ̀ wọn ọba pẹ̀lú ẹ̀ṣẹ̀ àwa náà sì wà lọ obligation lọ́rùn pé kí ló dé tẹ́ mọ̀ tẹ́ sọ fún ara ayé nínú nǹkan tí yẹn lè máa ṣe náà lọ́rọ̀ rí yẹn bá ń sọ̀rọ̀ rí dáadáa Ọlọ́run ní aqulu qawlan sadidan ẹ sọ̀rọ̀ rí lẹ́nu yuslih lakum a'malakum bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ rí màá ti torí ẹ̀ máa fi àtúnṣe sí bí àwọn kùdìẹ̀kùdìẹ̀ ṣẹ́ yín wa yaghfir lakum dhunubakum máa dẹ̀ máa foríjì yín ọ̀rọ̀ rí lẹ́nu ìyẹn sọ pé abọ́lọ̀ ń ṣe dé mi ní èmi ẹ̀ sáà kí mi ọ̀mọ̀rọ̀ sọ ẹ̀ sáà máa bá ń gbà bẹ́ẹ̀ ni ìyẹn máa kọ́ bí wọ́n ti sọ̀rọ̀ dáadáa ni àdéhùn bẹ fún gbogbo ẹni bá lọ́rọ̀ rí lẹ́nu tó méde pé látọ̀dọ̀ Ọlọ́run ọba pé àforíjì wọn máa bá wọn ṣẹ rẹ̀ àlùalá tá a máa ṣe yẹn náà isbagul wudu ìyẹn ṣàlùalá kọ́ yanjú nínú tọ́lọ̀ máa fi forí ẹ̀ṣẹ̀ jìyàn lọ́wọ́ o nínú àwọn hasanati yudhibna sayyiati lọ́wọ́ àwọn dáadáa tí yẹn máa ṣe tọ́lọ̀ máa fi mú gbogbo àwọn ìdá kúrò lọ́nà fún yàn àwọn dáadáa tí yẹn máa ṣe tọ́lọ̀ máa fi ká àṣàsí àti àránsí àti ọfà kọ́fà tọ́lọ̀ máa fi ká gbogbo ẹ̀ kúrò lọ́nà fún yàn òun làlùalá kí yẹn ṣàlùalá kọ́ lálàáfíà isbagul wudu anabi sallallahu alaihi wasallam sọnù hadith ma Muslim ojú àìpé ala adullukum ala ma yamhullahu bil khataya wa yarfa'u bil darajat ẹ jẹ́ ń júwe fún yín àwọn kankan tọ́lọ̀ máa fi pa àwọn àṣìṣe rẹ̀ tí dẹ̀ máa fi gbẹ́rú ga lọ́dọ̀ rẹ̀ tí yẹn máa fi ní ipò tó ga lọ́dọ̀ Ọlọ́run ọba ó wá dárúkọ isbagul wudu'i ala al makarihi àsìkò tálù àlábá kò ní ìrira àti ṣe òtútù mú kí yẹn wá sàlù àlákọ́ dáa kó má ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ kí o ṣàlù àlákọ́ lálàáfíà nínú tọ́lọ̀mọ́ fi forí ẹ̀ṣẹ̀ jìyàn ni kọ́lọ̀mọ́ ṣàforí ẹ̀ṣẹ̀ jìn wá anábì tí wá ní wà kathratul khuta ilal masajidi bẹ́ẹ̀ ni kí o mọ gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ lọ sí mọ́ṣáláṣí yẹn ni pé ìgbésẹ̀ rẹ kọ̀ọ̀kan lọ sí mọ́ṣáláṣí wọ́n fi ń pa àwọn àṣìṣe rẹ ni àwọn tán mọ rírì ọ̀rọ̀ tá anábì sọ yìí ó fa káwọn ẹlòmíì mọ lọ gbalé síbi tọ́nà ẹsẹ̀ sí mọ́ṣáláṣí wọ́n ní nítorí pé àwọn fẹ́ kí ìgbésẹ̀ àwọn ẹsẹ̀ táwọn gbé lọ sí mọ́ṣáláṣí kó lè pọ̀ dáadáa báwọn bá ṣe ń gbé ẹsẹ̀ lọ sí mọ́ṣáláṣí sí làforíjì ọmọ bá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ àwọn sí ẹ̀rí pa aṣoríire púpọ̀ ànábì tí wàá ní wantidharu salati ba'da salah kéèyàn wá kírun kan tán mọ́ṣáláṣí kó tún jòkó síbẹ̀ kó tún mọ́ retí pé ọkẹ́ ṣe bá ṣe kí mọ́gìrìbì tán ni kò kú ní pẹ́ tásìkò ṣáì náà fi tó jẹ́ mọ́ ṣàzíkìrì kéèyàn wá jòkó lójú kan bẹ́ẹ̀ títí tásìkò ṣáì yóò fi ká ọmọ bẹ́ẹ̀ kó jòkó de ìrun ní mọ́ṣáláṣí Ọlọ́run appreciate ẹ̀ púpọ̀ anabi náà sallallahu alayhi wa sallam ló sọ pé bẹ́rù bá wà lérí ìjòkó níbi tí a ti kírun tí máa mú sálámà tó tí ì ṣídìí ńlẹ̀ lẹ́ẹ̀kan náà tó ṣì wà lérí ìjòkó innal malaikata la tastaghfiru lil musalli ma lam yakun min musalla li ahadikum ma lam yakun min musalla àwọn màláíkà máa tọrọ àforíjì fẹ́ni kọ̀ọ̀kan yín lópin ìgbà tẹ́ ẹ bá ti ṣídìí kúrò ní ibi tẹ́ ẹ ti kírun yẹn orí ìtẹ́ tó ti kírun yẹn náà lọ wà ó tí ì dìde ńlẹ̀ eri ìjókòó tó wà yẹn àforíjì àwọn màláíkà wọn máa tọrọ Ọlọ́run foríjì Ọlọ́run foríjì Ọlọ́run foríjì tí àwọn màláíkà wà béèrè nǹkan tí lọ́dọ̀ Ọlọ́run ẹ pé ẹ̀dá mímọ́ ni wọn kì í ṣe lọ́wọ́n ọba ojú kókó àwọn àfa àjọkó ni wọ́n máa bá ọbẹ̀ lọ́n lọ. ìkànnù eríire kan tún nù nínú àwọn oríire tí a tún ṣe àwa mùsùlùmí nínú àwọn hasanatu yudhibna sayyi'at àwọn dáadáa tá a lè máa ṣe tí ó tún máa pa àwọn àṣìṣe wa rẹ́ òun ni irun jímọ̀ fún rẹ̀ kí wọ́n attend irun jímọ̀ anabi ní alijumatu ila alijumati kafaratu lima bainahuma irun jímọ̀ kan sírun jímọ̀ míì irun jímọ̀ last week sírun jímọ̀ tí ń bọ̀ yìí tó bá lè lọ ti jímọ̀ tí ń bọ̀ yìí kafaratu lima bainahuma jímọ̀ tí ń bọ̀ yìí gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ yẹn Ọlọ́run ó fi irun jímọ̀ yẹn parẹ́ Ọlọ́run ó fi irun jímọ̀ yẹn parẹ́ nínú àwọn nǹkan tá a tún lè máa ṣe tó wà nù nǹkan dáadáa hasanat yudhibna sayyi'at tọ́lọ́mọ́ wò fi pa gbogbo àṣìṣe rẹ̀ òun ni kẹ́ as-salatu ala nabi sallallahu alayhi wa sallam kí wọ́n máa ṣàṣàlátù fún anabi bá a ṣe ń sọ yìí náà kọ́ máa ṣàbá tí ń dákọ̀ anabi kọ́ máa dàṣàlátù bolẹ̀ ń bi tọ́ wà fún anabi sallallahu alayhi wa sallam máa ṣàdúrà fún anabi máa tọrọ ọ̀kẹ́ fún anabi máa tọrọ ọ̀gẹ̀ fún anabi bí yẹn bá ṣe máa ṣàṣàlátù fún anabi sí dáadáa àforíjì ọmọ bẹ́ṣẹ̀ anabi sallallahu alayhi wa sallam ló sọ bẹ́ẹ̀ sàábì kan máa ṣàdúrà púpọ̀ wá bá anabi ó ní kam ajalu laka min salati mélòó ni kí n fi fún wa nabi nínú àwọn àdúà tí mo ń ṣe tó ẹ́ pé ìwọ ni mo fi ṣàdúà fún ó ní mo fẹ́ yọ̀ǹda ìdá kan nínú mẹ́ta anabi ní ó kéré tó bá lè bùkún kó bá pè rẹ̀ ó ní ó dà máa dá sí méjì ìlàjì anabi ní
ó kéré tó bá lè bùkún wàá tún sórí ire ń bẹ jù bẹ́ẹ̀ lọ sallallahu alayhi wa sallam gbàtọ́ wa ní ọ̀dà ajáàlú laka salati kullaha ọ̀dà gbogbo àdúrà mi kọ́yìn ní sàdúrà fúnra mi mọ́ wọ́n nìkan ní ma sàdúrà fún sallallahu alayhi wa sallam wọ́n nìkan ní ma sàdúrà fún anabi ní idan tó bá lè ṣe bẹ́ẹ̀ o yugifaru zembuka gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ní ọmọ lọ́lọ́wọ́ ọmọ foríjìn wá yukifa hamuka bùkátà tiẹ̀ tó wá pàtì tó bẹ̀rẹ̀ sí ní mójútó bùkátà tànẹ́bì kí ọlọ́run ìkẹ́ ìgẹ̀bá ń ṣe fún ànẹ́bì tó bá dijọ́ àlùkìyámọ̀ fún un ní wàsílà jí ó lè sì pẹ̀ gbogbo kẹ́ àti gbogbo ń tànẹ́bì ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ipò tó ga jù tó ń bá a tọrọ ẹ̀ tó bá lè pa tiẹ̀ ti tó mójútó tànẹ́bì ànẹ́bì ní yugifaru zembuka gbogbo ẹ̀ṣẹ̀ rẹ pátápátá tí òjò rọ́nà lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ láforíjìn ọba ó sì tún ní wàyúkfà hàmùkà wàtúkfà hàmàkà èyí tó wá jẹ́ bùkátà tiẹ̀ gẹ́gẹ́ tó gbé jùlẹ̀ tó mójútó tà nẹ́bì yẹn náà ọlọ́wọ́n yẹn ju gbogbo ẹ̀ fún ọ ọlọ́mọṣà yẹn ju bùkátà wa fún wa o ọlọ́mọṣà tọ́jú wa nínú tíyẹn máa ṣe táforíjìn tí mo fi bá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tíyẹn bá ti ṣe ṣáájú torí bá a ti ń sọ yìí ó ṣe pàtàkì kálukú ló mọrú ọ̀ràn tóun ti dárí tí ò lè bẹ́dọ̀ lọ́wọ́n ọba kan sọ tóun náà mọ rẹ̀ ní pé ẹ kàn fojú ẹni eré wò mí ni kírímínà ńláńlá ni mí la fi gbọdọ̀ sọ ọ́ nínú tí yẹn máa ń ṣe ni asọ́dàkà sàárà àṣìṣe ìyẹn gbọdọ̀ dún ní ma dáadáa àná la sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà lágbára àwọn tọ́rọ̀ náà yé dáadáa wọ́n pè mí wọ́n mẹ́sẹ̀jì mi pé bó láwa ṣe báyìí pẹ̀lú ń tẹ́ sọ yìí ọ̀rọ̀ àwọn mímọ̀ tí mo sọ pé àwọn mímọ̀ Islam ọgọ̀lọ́gọ̀ wọn ẹgbẹ̀lẹ́gbẹ̀ wọn intan sọ ní pé gbogbo ẹni bá pa ìrun jẹrí láyé ọgbọ́dọ̀ dá padà ọgbọ́dọ̀ gbé lọ bọ́lọ́mbẹ́ àwọn tán sì ní kò ní ìdí àwọn nítorí ó ti di kèfèrí làwọn fi ní kò ní ìdí o wọ́n ní nítorí ó ti di kèfèrí ẹ fi ilẹ̀ kìí ṣe mùsùlùmí mọ́ ṣe pé tí wọ́n le ju tàwọn àkọ́kọ́ lọ ọwọ́ á máa kó àwọn èèyàn sí dààmú kí bó láṣẹ dá gbogbo òrun tá a bá jẹ padà ọlọ́run ló mọ irun iye irun tí kálukú jẹ nígbà tí kálukú bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní wọ poverty age ń pè yẹn ń bàlágà ọ̀pọ̀lọpọ̀ wa náà la máa fi irun ṣeré lọ́wọ́ bẹ̀rẹ̀ ìyẹn tí ẹ lè mọ mélòó ni mo jẹ nínú irun tí ó fi àwọn péjẹ mọ́ dá wọn padà láti sìn àwọn mímọ̀ sì ni ó ní láti dá padà kó tó fayé lẹ̀ ló fi fà á táwọn àfọ mímọ̀ kan fi sọ pé nígbà tó bá ti dojúrú bẹ́ẹ̀ innal hasanati yudhibna sayyi'at ìyẹn ló jẹ́ máa tún gbogbo àwọn mukafiratu zunubi yìí ká dáadáa tó o bá mójútó láti máa ṣe nísìnyí gbogbo yìí tá n kálẹ̀ látẹ̀kẹ́ yẹn pé àwọn iṣẹ́ kéékèèké ni àsàlátù fún ànábì a ṣe ń pè kó lọ́rọ̀ rí lẹ́nu kọ́ máa ṣàlùwàlá kọ́ máa lọ mọ́ṣáláṣí kọ́ máa pẹ́ mọ́ṣáláṣí máa dúró de irun máa gán irun lọ́wọ́ parí mọ́ gbogbo kíní ẹ̀ tó bá gbìyànjú àti bẹ̀rẹ̀ sí ni máa ṣe tó fi commitment hàn ọlọ́run innal hasanati yudhibna sayyi'at dáadáa tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe yìí yóò pa gbogbo àṣìṣe rẹ̀ irun mélòó ló fẹ́ san mọ́ nísìn láì fi wí yẹn fẹ́ ní báyìí ṣẹ̀gbà sùlámù àbó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa kírun ó ti pọ́ ọmọ 40 ọdún ẹlòmíì pé 50 ló ṣẹ̀ṣẹ̀ wá ronú pé gbogbo àwọn ọ̀rẹ́ mi mọ̀ ti fẹ́ kú tán ṣé é pé mi náà kú láìpẹ́ jẹ́ tètè mọ́ lọ́lọ́run o ọwọ́ adé olóhùn fẹ́ máa kírun ẹ wá ní bàbá ọ lọ gbé láti bẹ̀rẹ̀ ní gbogbo orun tó ti jẹ́rí ló gbọ́dọ̀ kí ẹ lè ń di ẹ̀sìn kò ní wulẹ̀ ṣe nǹkan kan mọ́ àwa kì í fún pé innal hasanati mójútónù wákàtí márààrún látẹ̀ní lọ bẹ̀rẹ̀ sí ni máa kí i látẹ̀ní lọ sórí gbogbo tàtẹ̀yìn wá tó ti jẹun innal hasanati tó bá bẹ̀rẹ̀ sí ni máa gbìyànjú dáadáa nínú sàárà nínú gbogbo nǹkan rẹ tó bá mọ̀ tó bá rọ̀ ọlọ́run yudhibna sayyi'at yóò máa pa gbogbo àṣìṣe rẹ tàtẹ̀yìn wá rẹ dhalika dhikra lidhakirin sàárà àṣìṣe òun náà wà nínú mukafiratu zunub nínú tí máa pa àṣìṣe rẹ lọ́wà tó bá dùn ọmọlàkejì nú sàárà tá à ń sọ yìí ṣe kọ́ ọmọ wá àwọn ọmọlà káàkiri lórí ta o sàárà gidi sàárà tó dùn ẹni tí ebi ń pa ẹni tára ni tó yọ nínú ọ̀fìn tó yọ nínú wàhálà tí ó fẹ́ dúpẹ́ fún ọ tí ò ní mọ̀ yọ kàn sunkún wọ́n ti fẹ́ lé ó ti fẹ́ kó ti kù díẹ̀ kókó jáde ń ṣàǹwá bíbá àṣírí láwọn sàárà tí wọ́n inú tiẹ̀ náà ó dùn tó bá jọmọlúwàbí kó dà pé mo ṣe nǹkan rẹ̀ ó dà pé Ọlọ́run lò mí fi bí abùkátà gidi irú àwọn sàárà bẹ́ẹ̀ tó bá lè dún nímọ̀ Ọlọ́run máa wò láti fi pa gbogbo àṣìṣe rẹ̀ ni Ànábì ní as-sadaqatu tutfi'u ghadaba rabb sàárà àṣìṣe yìí máa pa náà bínú Ọlọ́run ni n tó ti sọ nínú ọ̀rọ̀ tó mọ̀ pé ó lè generate bínú ọkàn wọ́n máa kan sun pé wá ń bí ọmọ aṣẹ́wó yìí ọ̀gbádùn sẹ́mọ̀ àwọn èdè yẹn ìwọ ò ní kà á sí ó lẹ́ lóko òsì náà nìyẹn ó dín dí ọ̀ràn ní níwájú Ọlọ́run jọ́ àlùkìyámọ̀ tí èsì ọ̀ràn kékeré
àwọn ọ̀rẹ́ yẹn wá pọ̀ tí gbogbo òkàkúmọ́ta kan bá láìfù lọ pé ó ti simple lójú wa, ó ti common lójú wa, ti commonize ẹ̀. àwọn nǹkan wọ̀nyí láàmà wa ṣe tí ó máa lọ pa gbogbo àṣìṣe tá a ti ṣe tá a mọ̀ ní ó máa lọ parẹ́. bẹ́ẹ̀ làwẹ̀ Ramadan tá à ń gbà yìí náà nù mukafiratu zunubi lòun náà wà inú tí máa pa àṣìṣe rẹ́ ní àwẹ̀ Ramadan yìí náà wà fún gbogbo ẹni bá ń jọ̀sán abẹ́ni tí kò bá lẹ́ excuse kan nínú ṣẹ̀rí Ọlọ́run láti má gbààwẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ni máa fi nǹkan kan kẹ́wọ́. nínú tí máa pa àṣìṣe rẹ́ òun ni hajj. ẹni bá lágbára àti lọ hajj ká ṣe hajj tó bá lálàáfíà. Ànábì ní man hajja ẹni bá ṣe hajj walam yarfuth tí ó ṣe bàjẹ́ ń bẹ̀, hajj tí èsì tó ń sọkúsọ oníbàjẹ́ walam yarfusuki tí ó sì ṣe kò dáràn gbogbo àwọn ọ̀ràn tán lálàájì ọ̀gbọ́dọ̀ dá kò dá kan bẹ̀ ó ṣe hajj tó dáa. kharaja min dhunubihi kayawmi waladathu ummuhu yóò jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ báyìí bí ijọ́ tí ìyá rẹ̀ bí sáyé tí ọmọ tuntun kì í lẹ́ṣẹ̀ lọ́rùn. bẹ́ẹ̀ náà ni ẹni bá ṣẹ̀ṣẹ̀ ṣe hajj tó bá lálàáfíà bẹ́ẹ̀ ni ó sì jáde kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀. nínú tí máa fọ ẹ̀ṣẹ̀ mọ́ ni hajj wà. nínú tí máa fọ ẹ̀ṣẹ̀ mọ́ ni umra wà. al-umratu ila al-umrati kaffaratun lima baynahuma. Annabi sallallahu alaihi wasallam náà ló sọ bẹ́ẹ̀. ó ní umra kan sí umra míì yìí máa pa gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wà láàrin yẹn máa parẹ́ ni. nínú tí máa pa àwọn àṣìṣe rẹ̀ tó kéré lójú wa òun ni ká ṣèkì hand ká báwọ́. wàláì handshaking hadith ń bẹ lérí ẹ pé ìmọ̀ pa àwọn àṣìṣe rẹ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. kí mùsùlùmí kan tó bá pàdé mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lọ́kùnrin àbí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lóbìnrin táwọn méjèèjì wá bara wọn lọ́wọ́ kán tó túká kán tó kọ́wọ́ wọn tó yí apá ara wọn kán tó tú ọwọ́ yẹn palẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wọn dẹ̀ máa gbọ̀n lẹ̀. àwọn ẹ̀ṣẹ̀ wọn máa gbọ̀n lẹ̀ béwé tí máa gbọ̀n lẹ̀ lérí igi. ọlọ́mọṣẹ́ àforí ẹ̀ṣẹ̀ wa jìn wá. nínú tí máa pa ẹ̀ṣẹ̀ rẹ̀ a lè dákọ̀ gbogbo ẹ̀tàn ẹni tó bá fẹ́ wo ẹ lọ wo àwọn fídíò tá a ṣe ní Ramadan bíi ọdún méjì sẹ́yìn yẹn ń bẹ lórí péjì yìí náà mo rò pé a upload ẹ̀ ní Ramadan last year. òun ni ká máa jòkó dára wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn bá a ti ń ṣe yìí. àbí yẹn sì jòkó sí physical location kan náà ni tí ò jẹ́ virtual báyìí tí apàdé ń bì kan náà à ń ṣe zikiri àbá ń dára wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tọ́lọ́hún ló dà wá papọ̀. àwọn màláìka wọn ti kàdísì wọn bí ìjẹta àbí ìjẹrin àwọn màláìka ọlọ́ọ̀ rìpọ́ọ̀tù wa ní sánmà wọ́n mú kọ gbogbo wa lọ. wọ́n lọ rìpọ́ọ̀tù wa ń sánmà pé ìtàfi wọn lẹ̀ tí wọ́n ṣe ni Ọlọ́run ní ìṣahadu anni qad ghafartu lahum ẹ jẹ́rìí pé mo ti foríjìn gbogbo wọn. ọlọ́mọṣà foríjìn wa o ọlọ́mọṣà foríjìn wa kọ́ kẹwàá. nínú tọ́lọ́mọ fíforí ẹ̀ṣẹ̀ jìn ní amínà tá a máa wí lérí ìrun wa àtàmín tí mo bá ka fatia tó bá sọ̀kalẹ̀ fatia tó ń wá la dọ́ọ̀lì tí gbogbo wa ní amín. Anabi sallallahu alaihi wasallam hadisi tó lálàáfíà bẹ́lọ́dọ̀ Imam Malik nínú Muwatta ní pé idha qala al-imamu àmín wala dhalin faqulu àmín tí mọ́mù bá ní wala dhalin náà ṣe àmínà faman wafaqa ta'minuhu ta'min al-malaika ẹni táàmì rẹ̀ bá ṣe déédéé táwọn màláìka nítorí bẹ́ẹ̀ tí ń ṣàmìyàn àwọn màláìka náà ń bá yín ṣàmì sánmọ̀ ẹni táàmì tiẹ̀ bá wá ṣe déédéé ìtumọ̀ àmín ni pé Ọlọ́run gbà á ìtumọ̀ àmín nìyẹn. ẹni táàmì tí ẹ bá ṣe déédéé táwọn màláíkà gufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣáájú Ọlọ́run ó foríjìn. of course àwọn àfọ̀mímọ̀ máa qualify gbogbo àwọn àforíjìn pé lópin ìgbà tí yẹn bá jìnà sáwọn ẹ̀ṣẹ̀ kàbìtìkàbìtì ni o mashtunibatil kaba'ir lópin ìgbà tí yẹn bá jìnà sáwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jù kì í ṣe pé yẹn kàn á máa lọ dáná ńláńlá kan yóò wá fún mọ́ pé ṣe mo ti ṣàlùwàlá Ọlọ́run ti lálùwàlá ó ti pa ṣìnà mi rẹ́ ó ti polè jíjà mi rẹ́ ìyẹn gbọ́dọ̀ jáwọ́ bí gbogbo ìwà àbàjẹ́ ńláńlá tí ń bá ń wù. àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ límìtì kí Ọlọ́run ọba a gbọ́dọ̀ sọ pé àwọn iṣẹ́ kéékèèké yìí ó kéré kò lè ran nǹkan tó tóbi. àánú ni Ọlọ́run fi gbé gbogbo kinní tá ń kà yìí kalẹ̀ ń pé mo fẹ́ fi ṣàánú yín níta bá sì ń pè láàánú nínú tí sẹ́ǹsì ọ sọ fún wa náà ni pé àánú ni wọ́n pè é so kò nídìí kó ṣe déédéé ọ̀ràn tá a dá by nature àánú máa ń ju dédé ọ̀nà tí yẹn bá dá lọ ìmọ̀ bóyá ń gbọ́ mi yé. Anabi sallallahu alaihi wasallam ní arábìnrin kan aláṣẹ́wó ni bágíà ni aláṣẹ́wó gbáà ni aláṣẹ́wó ni ó wá pàdé ajá yẹn ṣàlànú lẹ̀ nínú ọ̀rùn òǹgbẹ́ngbẹ ajá yẹn ó fura pé ajá yẹn wà lẹ́gbẹ̀ẹ́ kànga ó fẹ́ mú mi ń bẹ̀ bóyá ó ṣẹ̀ṣẹ̀ lọ ṣiṣẹ́ aṣẹ́wó ń bọ̀ kárùwà láti bẹ̀ náà ni ó wá ara ajá yẹn ń dààmú pàǹpórí kànga yẹn ó fẹ́ mú mi kò sí gbá ń bẹ̀ kò mọ bí ó ṣe mú mi. arábìnrin yẹn wá hẹ́pù
ẹn pé ó bá pọn omi láti inú kànga yẹn ó mú bí gèlè kan lórí ẹ̀ ó so mọ́ bàtà ẹsẹ̀ rẹ̀ ló ti bọnú kànga yẹn ló fi fa omi jáde ló fi wá fún ajá lómi mu. Ànábì sì ní ọ̀rá àlìjẹ́nnà Ọlọ́run ọba hi látara tó ṣe yẹn. Ó rí àlìjẹ́nnà Ọlọ́run ọba hi látara tó ṣe yẹn. Gbọ́dọ̀ àwòrán tó ṣe yẹn pé akíní ti kéré jù sádúró ọ̀ràn tó ti dá aṣẹ́wó wọn pè náà. Tọ́lọ́run bá níyàn kẹ́ ǹgbà tó pè láṣẹ́wó ṣé aṣẹ́wó tiẹ̀ ni ìwọ ló ṣe ẹni bá ṣe ṣìnà ó ṣe lọ́hùn ni kò ṣe èèyàn ṣé wọ́n ló ṣe. So tọba tó ní kẹ́ lọ́dọ̀ bá fẹ́ wọ́n ní wa rahmati wasi'at kulla shay tí n bá fẹ́ pín tí n bá fẹ́ distribute ẹ̀ta ní sọ fún mi pé límìtì ibi báyìí ló gbọdọ̀ dé ẹni báyìí ọ̀tọ̀ sí nítorí pé ìkẹ́hùn ti ju ọ̀ràn tó dá lọ àbọ̀ràn rẹ̀ ti wá ju ìkẹ́ tọ́lọ́run fẹ́ ṣe fún lọ. inna rahmati sabaqat ghadabi Ọlọ́run ní ìkẹ́ mi ó ṣáájú ìbínú mi kó òun àti ìbínú mi jọ ṣèdíje ìkẹ́ mi ó la ìbínú mi lọ́nà tó pọ̀ bí mo ṣe lè bínú jẹ́yàn yàtọ̀ ìkẹ́ mi ó supasíìdì ó dẹ̀ override ìbínú Ọlọ́run ọba Ọlọ́run má ṣàkẹ́wà ta lọ́lọ́run ò tiẹ̀ tí kẹ́ àlékún là ń béèrè. Ọlọ́run ní anabi sallallahu alayhi wa sallam ní wa atbi'i sayyi'ata al-hasanata tamhuha gbogbo jọ́tọ̀ bá rí i pé ọ̀rọ̀ tó sọ yìí ọ̀dà ní tí mo ṣe yìí ọ̀dà tètè wá dáadáa kan ṣe má jẹ́ ọpẹ́ tètè wá dáadáa kan ṣe má jẹ́ ọpẹ́ tamhuha yọ parẹ́ tíyẹn ń jẹ́ ẹ̀rí jẹ́mi ṣó ayàtà kàyí pé innal hasanati yudhibna sayyi'at dáadáa tẹ́rú wá gbáyé ṣe ìmọ̀ pa ìdárẹ́ ni dhalika dhikra lidhakirin Olúwa ní ìrántí rẹ̀ fún gbogbo ẹni bá fẹ́ rántí. Àwọn àfọ mímọ̀ lẹ́nu ìṣẹ́jú díẹ̀ tó kù yìí wọ́n sọ pé kí ló fa àyà yìí táyà yìí fi sọ̀kalẹ̀ àyà tá a ké yìí. Ìtàn kan bẹ tó gbajúmọ̀ tí gbogbo wọn máa tọ́ka sí òun ní ìtàn arákùnrin kan tó wá bá Nabi sallallahu alayhi wa sallam ká lè mọ bí kẹ́ àti àánú Ọlọ́run ọba ṣe tóbi tó. Ó adaràn ọ̀ràn wo ló dá òun fún rẹ̀ náà ló wá fẹnu ara ẹ̀ jẹ́wọ́ ọ̀ràn rẹ̀ tó dá òun fún rẹ̀ náà ló wá fẹnu ara ẹ̀ jẹ́wọ́ ọ̀ràn rẹ̀ tó dá fún Anabi sallallahu alayhi wa sallam. Ó ní Anabi òun dáná òun ṣàgbákò kí ló ṣe. Ó ní òun rí arábìnrin kan obìnrin olóbìnrin ni òun ọmọ bó ṣe jẹ́. Ẹgbà wa kan sọ pé obìnrin yẹn fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ̀ obìnrin yẹn fẹ́ rajà kan lọ́wọ́ ẹ̀ ńlò ń wá tàn lọlé nípa ọjà tó fẹ́ rà yìí làbídùn ni làbídùn tó fẹ́ rà yìí quality eléyìí ọ̀dà quality tó bẹ́tẹ̀ eléyìí ń bẹ ńlé ká lọlé lòun fi wá tàn wọlé òun. Nígbà tó ń wá mú wọlé kò sí ní táwọn ọjọ́ ṣe papọ̀ tọ́ta yọ nǹkan ẹyọ kan ní ọ̀dà wọn papọ̀ ní pé àwọn ò súnmọ́ra àwọn nísúnmọ́ kí nǹkan ọmọkùnrin ó wọnú nǹkan ọmọ obìnrin nǹkan ẹyọ kan táwọn ò ṣe nu. Àmọ́ gbogbo tó yẹ lẹ́yìn eléyẹn tọkùnrin àti obìnrin tún lè dà papọ̀ làwọn jọ ṣe bẹ̀rẹ̀ látòrí kissing. Àwọn ẹ̀gbá wa míì fi mọ lórí kissing nìkan pé òun kíìsì ẹ̀ àwọn ṣe gbogbo nǹkan àwọn ọ̀kan wọlé tán lẹ́rú wa ń bà á pé kódò wọn tó sọ fún Ànábì nínú àwọn ẹgbàá mi ni pé ká Ànábì ò ṣe hádùn fóun kọ́ náà ẹ̀rù ń bà á ẹ̀rù Ọlọ́run àyà rẹ̀ ń já. Umaru ibn Khattab radiyallahu ta'ala anhu sàbí Ànábì wọn lòun bẹ lérí jòkó ń jọ́nà tí ń sọ pé halasta tarta bi sitrillah bá sì gbé lábẹ́ bíbà àṣírí Ọlọ́run kí lè tán wá jẹ́wọ́ pé Ọlọ́run ti bù ọ́ láṣìírí ẹnìkan ọ̀kọ́ ọmọdé tó ṣe yẹn máa lọ tọrọ àforíjì ní kọ̀kọ̀ èwo ni kọ́ wá sọ síta pé tí mo ṣe ní. Pé Umaru ń tara bẹ́ẹ̀ nìkan náà ṣe kọ́mẹ́ǹtì síbi ìjọ ní bóyá bí ìjẹta kọ́ ni à ń sọ̀rọ̀ bá ṣe bọ́lọ́wọ́n bá pàdé bí kálukú ṣe bọ́lọ́wọ́n rojọ́ mo á rí i pé brọ́dà náà ara ta wọ́n kọ́ síbẹ̀ gbàgàdà báyìí ní pé àwọn ṣe ṣìnà o kọ́lọ́wọ́n foríjì àwọn o. Mo ṣe rí kọ́mẹ́ǹtì náà mo bá ṣe lẹ́kṣọ̀ tán kí n tó dìde lérí jòkó màá tún lẹ́kṣọ̀ náà wò. Mo á rí kọ́mẹ́ǹtì yẹn mo sáré dìlítì ẹ̀ lẹ́ẹ̀kan náà pé yẹn bá ti ṣàṣìṣe kó wà láàrin Olúwa àtọ́lọ́hun ọba aláṣìírí lọ́lọ́hun ọ̀rẹ́dí àti bo ẹrú rẹ̀ láṣìírí láyé àtàlùkìyàmọ̀ èyí tẹ́rù ọ̀gbọ́dọ̀ ní ni pé kó láyà àkókò nàkí sọ́lọ́wọ́n ọba kó o sì máa gbìyànjú gbogbo ìgbà láti jáwọ́ máa gbìyànjú àti jáwọ́ máa jẹ́mí rẹ lógun. Àmọ́ tí wàásù bá wọni lára ìyẹn lè mọ rí rẹ̀ control. Kánú àwọn àfáàgbà tó ti lọ Abdulrahman ibn Jawzi wọ́n pè àfáàgbà ń wàásì ni àfọ onítàn ni àfọ aládìsí ni àfọ ń wàásì ńláńlá ni ọkọ̀ tíra wàásì tó pọ̀ wọ́n ní njọ́ tí ń bẹ láyé tó bá ṣe wàásì èrò mọ́ pọ́nbí wàásì rẹ̀ débi pé àwọn èèyàn ní ríra wọn control mọ́ ẹlẹ́kùn sunkún kálukú ọmọ wa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ fẹ́nu jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ níwájú òun kọ́ ló bí wọ́n pé ká máa wá jẹ́wọ́ o. Àmọ́ nígbà tí wàásì náà wọra kálukú onímọ̀gbà tí ọmọ sùkú afẹ́ gbà mí mò ń ṣe nǹkan báyìí gbogbo ibi tí gbogbo wa kù sí ọlọ́mọṣẹ́ àforíjìn wa ọlọ́mọṣẹ́ àyàfi wa. Umaru wa ń tara pé gbàtọ́lọ́run ti bù ọ́ láṣìírí kí ló ní láti wá fẹnu ara rẹ̀ jẹ́wọ́
n tó gbé kọ̀kọ̀ ṣe sí wọn ala anabi wa dákẹ́ gbàtà anabi kì í sọ̀rọ̀ fẹ́nu sallallahu alayhi wa sallam àwọn ẹgbà wa kan wá sọ pé anabi ń retí kí lọ́lọ́run sọ ní dájọ́ ẹ̀ àti mọ̀ dájọ́ ẹ̀ ní bá ṣe ṣìnà eléyìí nísìnyí kò wọlé kanlẹ̀ kí wàá ládájọ́ ẹ̀ sí gbogbo nǹkan ló ti ṣe anabi wa dákẹ́ ńlá àwọn ẹgbà wa kan wá ń sọ pé ńlá àyà yìí fi wá sọ̀kalẹ̀ àyà tá a kéwúdé yìí nke fa aqimi ssolata tarafayi nahari wa zulafan minal layl innal hasanati yudhibna sayyiati dhalika dhikra lidhakirin. Aqimi ssolata ẹ sọ fárakùnrin yìí pé kó máa kírun tarafayi nahari kó kì í lórígun méjèèjì ọ̀sán wazulafa mina leili àtàwọn bẹ̀rẹ̀ alẹ́ innal hasanati nítorí dáadáa tẹ́rù bá mójútó yudhibina sayyiati dhalika dhikra lidhakirin àmọ́ pa gbogbo àìdá rẹ̀ kó lọ mójútó wàre kò ní báwí kan kò lẹ́gbàá kan tí ó jẹ kó sá lọ mójútó run kó sì mójútó gbogbo ìwárí àmọ́ pa ìdá rẹ̀ solution rẹ̀ náà nù wọ́n ní tó bí àyà yìí nìyẹn tó bá jẹ́ sí wípé nǹkan sọ yìí rí bẹ́ẹ̀ tó ajásípá àyà yìí Madina ló ti sọ̀kalẹ̀ kì í ṣe Mẹ́kà ṣe ẹ̀ nígbàgbé ńjọ́ tá a bẹ̀rẹ̀ Suratu Hud nínú àwọn introduction tá a fi bẹ̀rẹ̀ bóyá lẹ́ẹ̀kejì abẹ́lẹ̀ kẹta abẹ́lẹ̀ kínní àsọ pé Suratu Hud yìí Mẹ́kà ló ti sọ̀kalẹ̀ àfàáyà bíi mélòó kan bíi méjì ni àríyànjiyàn bẹ́ẹ̀ pé ṣe Mẹ́kà ní àbí Madina so àyà yìí wọ́n ń tọ́ka sí pé àyà yìí àyà Madina ni nítorí ìṣẹ̀lẹ̀ tán ló ṣẹlẹ̀ yẹn Madina ló ti ṣẹlẹ̀ àmọ́ àwọn ẹ̀gbà wa mi wá tó gbé story yẹn wá táwọn sọ pé rárá o kìí ṣe jọ yẹn lọ́lọ́run sọ àyà yìí kalẹ̀ anabi dákẹ́ ó dorí kodo nígbà tó yá la anabi èsì tá anabi ọ̀fọ̀ àyà yìí ló fi fèsì fatala ọwọ́ àkà síta anabi sáìtì àyà yìí ni kìí ṣe pé ọlọ́run wá reveal àyà yìí ti wà already revealed láti Mẹ́kà tó ti wà nù Kùránì tí wọ́n ti ń ké anabi wá ké àyà yìí jáde gẹ́gẹ́ bí solution farakùnrin náà pé fa aqimi ssolata lọ́ọ́ mójútórun tarafayi nahari ní gbogbo àárọ̀ àti àṣálẹ́ wazulafa mina leili àti tó bá di ìbẹ̀rẹ̀ alẹ́ innal hasanati dáadáa tó bá mójútó tó bá ń ṣe yudhibina sayyiati wọ́n máa pa àìdá rẹ̀ ni dhalika dhikra lidhakirin ìrántí rẹ̀ fún gbogbo ẹni bá fẹ́ ṣe ìrántí. ìgbà tárakùnrin náà wá gbọ́ ìdáhùn náà inú ẹ̀ dùn wọ́n ló wá béèrè lọ́wọ́ ànábì pé sẹ́mi nìkan mo láyà yìí ànábì sẹ́mi nìkan mo láyà yìí solution yìí ṣe solution tèmi nìkan ni ànábì ní rárá o solution gbogbo àlùmọ̀ mi tó bá ṣe irú àṣìṣe tó ṣe yìí ni àti gbogbo ọ̀ràn àṣìṣe pátápátá ẹni bá ti kárẹ̀ mọ́dé àṣìṣe akimi sọ̀láàtà mójútórun ó rí solution bẹ́ẹ̀ tọ̀ràfáyì nàhárì kí tààrọ̀ kó kí méjèèjì tọ̀sán wazulafa mina leili kí méjèèjì talẹ́ kó tún yan náfìlà sí kó tún pọ̀ torí innal hasanati gbogbo ọ̀ràn dáadáa pátápátá yudhibina sayyiati dhalika dhikra lidhakirin wọ́n máa pa gbogbo àìdá rẹ̀ ni gbogbo àṣe ètò gbogbo shortcomings ọmọ ènìyàn yóò máa parẹ́ nígbà tá a bá ti ń ṣe dáadáa dhalika dhikra lidhakirin ìrántí rẹ̀ wáàsí rẹ̀ fún gbogbo ẹni bá ń béèrè wáàsí tí ó mú un súnmọ́ ọlọ́run ọba ọlọ́run máṣáájú ó ṣe wá láǹfààní jó wúlò fún wa láyé jó wúlò fún wa tó bá dijọ́ alkiyama ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.